ṣé ẹ ń foni tíátà wo kọ ni abẹ́ ẹ kàn fẹ́ tara oní tíátà kàdánwò kò yé mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àwa oní sinimá eré orí ìtàgé ẹ kú fẹ́ a kú àmójúbọ̀ ọdún tuntun, ọdún ayọ̀ ló máa jẹ́ fún wa. Àwọn nǹkan kan ń rú mi lójú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni mo kàn wò pé kí n sọ̀rọ̀ lórí ẹ̀. Àkọ́kọ́ kí ló ṣe pé tó yẹ pé oyún ẹrú ní máa ń dẹjọ́ tí wọ̀fà ní máa ń dọ̀ràn. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá Olofa náà tó kú, kọ́lọ́run bá tún ẹ̀yìn wọn ṣe, àti ọ̀rọ̀ bàbá Ijesa, pàápàá jùlọ ọ̀rọ̀ MC Oluomo. Àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni mo fẹ́ sọ ni. Ó jọ mí lójú pé ńgbà bàbá Olofa náà kọ́kọ́ kú, the next thing táwọn bloggers kankan máa gbé ni pé ibi tí bàbá ti sọ̀rọ̀ support bàbá Ijesa, ọ̀rọ̀ tán sọ́ngbà yẹn táwọn èèyàn fi kíkè against wọn. Àti ẹ̀gbọ́gbà tí èèyàn ń bẹ láyé, ẹ̀yin gan fúnra ara yín ṣé ti yẹra yín wò ṣe dá, àbí that's the only way tẹ́ lè gbà júwe bàbá Olofa náà táwọn èèyàn fi lè mọ̀ wọn. Nínú ìrìn àjò tí bàbá yìí rìn láyé, kò wá sí ìrìn àjò míì tó dá ń bẹ̀ tẹ́ lè fi qualify rẹ̀ bí irú eléyìí. Ìtẹ́yìn rò pé ìsọ náà ni wípé ibi tán ti sọ̀rọ̀ àlùfàǹsá, ọ̀rọ̀ tán dẹ̀ wá sọ yìí gbogbo yín kúkú mọ̀ wípé wàláì tàlà ẹ sọ tó bá wù yín pa mi ò tó bá ti yá, ẹ ti mọ̀ pé wàláì bàbá right, ṣùgbọ́n wọ́n sọ ní wrong channel, wrong location ni wọ́n ti sọ. Yes, ṣé gbogbo yín lè búra rẹ̀ ṣé ẹ mọ̀ ni àbẹ́ ń ṣe èrè, ṣé gbogbo yín mọ̀ ni. Bí gbangba yín tẹ́ bá believe pé gbangba yín ni orí social media pé ẹ dá lórí social media, ṣé kọ̀rọ̀ yín dá mo ní kọ̀rọ̀ yín ṣe rí sọ́lọ́hún. Èmi ò pé kán encourage yín pa tí ò dá, torí wọ́n encourage yín tẹ́sí ń bẹnu yín náà tẹ́lẹ̀, bọ́tẹ́ tó ti wá tó kù. Kódà oyún ẹrú ní dẹjọ́ tí wọ̀fà ní dọ̀ràn, ó sì jẹ́ pé gbogbo nǹkan tó ṣèrè bá ti ṣe pàápàá jùlọ ẹni tó bá ti lórúkọ, ẹ sáré pé kọ̀ndẹ́mù wa kan ẹ̀yin lẹ́dẹ̀ ń sọ pé ẹ fẹ́ràn wa, ẹ dẹ̀ mọ́ yí báyìí ni, ẹ mọ́ yí báyìí ni, èmi fi tẹ̀ lọ́rọ̀ yín, èmi ó tẹ̀ lọ́rọ̀ díẹ̀nsì. Ẹ màrà tẹ dáńgbòkú Mohbad, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ sílẹ̀ mọ́ àwọn tẹ kọ́kọ́ kọjú wàhálà sí, lágbájá lọ́pàá tàmàdò lọ́pàá. Nígbà tó yá ní ìṣẹ̀ tí tún fi jú bẹ́ẹ̀ padà, gbogbo ẹ̀yin tẹ unfollow kẹ́sì tún tẹ follow padà, sẹ́yìn tẹ́mi ọ̀ tẹ̀lé nu, sẹ́mi ọ̀ wà tẹ̀lé yín tó gbé bí ẹ bá ti rí jẹlẹ mọ̀ kí n yàtọ̀ yín àti Portable. Tó gbé tó bá kọrin òkú láàárọ̀ ò lè kọrin ọmọ lálẹ́. Kí ni? Ẹ̀yin èrò inú kẹ́ tó sọ̀rọ̀ ni ẹ kàn jí ẹ kàn sábọ̀ sórí social media ẹ kàn máa sọ tó bá bó sí yín lẹ́nu. Èmi ọ̀ wà follow yín. Tọ́rọ̀ mi náà gọ̀ wọ́n mọ ọ̀rọ̀ tó bá ń trend báyìí wọ́n lórí social media náà àwọn náà bá tẹ̀lé lẹ́gọ̀fà. Ẹ ti rí nísìn, ẹ ti rí àwọn suspect tán mú pa Gistlover. Nítorí kíni ibi tó most of people wọn bẹ́ẹ̀ lómi fẹ́ nàgà ọkàn fẹ́ nàgà mú okọ̀ kó fi dókè ni ẹ wo bí ó dé. O lè dá ronú kó o jókòó kó o create content tiẹ̀ kó o máa dá lò, ṣé dandan tó bá lọ táàpù lára ẹnìkan tó mọ̀ pé ẹjọ́ wọn kọ́ sá gbé pé ẹni tí bá ń ba ayé jẹ́ lẹ́yìn náà máa tẹ̀lé lẹ́tẹ̀ follow fún lẹ́tẹ̀ wó fún lójú yín sì ti ń já nísìn àbí olówó tí ń fowó rè pé báyìí wọ́n bá fún 5 million tó tún ṣépè lẹ́ni ó bùn ọ lówó, wọ́n fún 3 million ó ṣépè lẹ́ni ó bùn ọ lówó tó pé tí wọ́n bá bùn ìdílé kan ìdílé yẹn lè torí ẹ̀ dìde. Bàbá ìsọ ní ìsìn wọn pò mọ ojú ọ̀rọ̀ rárí là wá ẹbẹ́ bá pè wá bẹ́ẹ̀ àtọ́rà ń ṣiṣẹ́ owó à ń fọwọ́ ṣiṣẹ́ ni kì í ṣe pé à ń fi rìmúùtù gbowó lọ́wọ́ àwọn èèyàn, à ń ṣiṣẹ́ our hand work. Torí pé tó bá yẹ pé bá a ṣe ń sílẹ̀ iná ṣe ń ṣe tá a kójọ́ nú ayé ìkọlà àkójọ ààrẹ nírìn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, ṣùgbọ́n tó pé sí apá wa là ń jẹ iṣẹ́ ọwọ́ wa là ń jẹ ó jẹ́ ká ní tá a sì ní nǹkan tẹ́ wa lọ́rùn alhamdulilayi. Ẹ̀yin tẹ́ ẹ wá kó gbogbo ẹ̀jọ́ yẹ ẹ mọ̀ tó jọ torí gbogbo ń tẹ̀ ń tó jọ náà mọ̀ pé tara rẹ̀ sórí ibu ni ẹ̀ lè tara rẹ̀ sórí rẹ̀ torí ẹ̀ kójọ lọ́nà tọ̀tọ̀ ẹ̀ ń fọ̀rọ̀ ẹnu bá ayé àwọn kan jẹ́ ilẹ̀ fi kó tẹ̀ ń kójọ ilẹ̀ fi ń kójọ. Mi fẹ́ pẹ́ lórí ọ̀rọ̀ bàbá Olofa náà ṣùgbọ́n kí kálukú ronú irú ikú tí ó pa o. Bàbá Olofa náà ti kú o,
àárín wa tọ́lọ́run lọ̀rọ̀ rẹ̀ kù sí, ṣùgbọ́n wọ́n gangan tó kù láyé ń sìn sọ ọmọjọ́ tó kù, sọ ọmọ ibi tó kù sí, sọ ọmọ rúkú tí ó pọ̀ ọ̀mọ́ ò lè dáhùn rẹ̀, forget àbọ̀ abálọ̀rọ̀ ẹ̀ tó bá ń gbọ́ watch out bí fíìmù tí ó ti jáde ńlọrọ̀ rẹ̀. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àwọn èèyàn doubt ṣé bàbá Ìjẹ̀ṣà ti jáde, bàbá Ìjẹ̀ṣà ò tí ì jáde, but èmi ń gbà ládùúrà wípé kọ́lọ́run ó bá mi kó yọ. Àwọn tínú wọn rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà ó fi jáde kọ́lọ́run bá mi kó sí wọn nínú. Àwọn tí wọn ó ṣe alátọ̀nà tí bàbá Ìjẹ̀ṣà ó fi jáde Ọlọ́run bá mi kó sí wọn nínú. Bàbá Ìjẹ̀ṣà ó ṣàṣìṣe ni o, ó ṣe dáadáa ni o, ìwọ̀nba ìrìn àjò tó rìn yẹn lẹ́nu ìgbà tó rìn wàláhì ó ti jẹ́kọ̀ fún, kì í wá aṣọ nìkan ló jẹ́kọ̀ fún, ó jẹ́kọ̀ fún mi àti ẹ náà. Tó bá ṣe pé wọ́n dẹ́ wọ́n mú náà ni bí yẹn bá rìnrìn wàsà wọn ó fẹ́ kúrọ́ lọ, kò sẹ́ni tó mọ̀ o, kò dẹ̀ sẹ́ni tó mọ̀ rìnrìn. Èmi tí mò ń sọ iná mọ̀ rìnrìn, ṣùgbọ́n tó ẹ ṣáàjà máa níbẹ̀ lọ ká dẹ̀ máa ṣe kíni tó o bá ti dọ́kọ mọ́ dorí ẹsẹ̀ kí kálukú máa sọ ẹ̀kọ́ tó kọ́ wa ni ẹ jẹ́ ká lò. Ẹ má jẹ́ ká wulẹ̀ blame ẹnìkan mọ́ pé kinní kan ló ṣe kinní kan ló ṣe kinní kan, ẹ má jẹ́ àbí kálukú rìn lábẹ́ kádàrá ẹni. Bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run ó kó ẹ yọ, ẹ̀gbọ́n mi dáadáa ni ẹ, Ọlọ́run á bá mi kó ẹ yọ, ó dáa sí mi ìmọ̀ bò mí, Ọlọ́run á bá mi ṣàánú ẹ, tó bá kó ẹ yọ tán wàhálà jẹgànjẹgàn kò ní fi kọ́ ẹbí ẹ lọ́rùn, kò ní fi kémi náà lọ́rùn àtàwọn olólùfẹ́ rẹ̀. Ẹ rí i pé gbogbo wa òkúkú lójú kan náà gbá wàhálà lẹ́sẹ̀lẹ̀, ara àwọn kan ti ń gbé ẹbí ẹ ṣe mú lọ́dà, ara àwọn kan ẹlòmíì ò sì gbọ́ di ẹjọ́, ẹlòmíì ọmọ bọ́rọ̀ ṣe rí, ẹlòmíì ọmọ bọ́rọ̀, ṣùgbọ́n tó òfin ju gbogbo wa lọ. Àdúrà mi ni pé kọ́lọ́run ó bá mi kó ẹ yọ. Next time tí n bá tún máa sọ̀rọ̀ lórí ẹ̀ kí n sọ̀rọ̀ dúpẹ́ ni. Gbogbo àwọn tí wọ́n bú ọjọ́ òní tó bá ti tún dé àná àwọn ó tún bẹ́ mọ́ o. Ọlọ́run rí inú kálukú ìyẹn bẹ́ẹ̀. Now kí ló dé tẹ́ fẹ́ da ẹgbẹ́ tíátà pọ̀ mọ́ NURTW? Kí ló dé tẹ́ fẹ́ da ẹgbẹ́ tíátà pọ̀ mọ́ union? Tí àwọn onítíátà kan tí wọ́n bá ń praise ẹnìkan yálà bóyá business dáhùn pọ̀ tàbí wọ́n ní deal kan tí ò affect yín kankan ra wọn, ìyẹn ò mí pé kẹ́ wá máa useless gbogbo ní tíátà, because ọ̀pọ̀lọpọ̀ tèmi ń rí ń bẹ̀ alhamdulillah mo ń sọ̀rọ̀ mo ní confidence láti sọ pé mi ò jẹ́ union 100%, mi ò dẹ̀ jẹ́ politician torí pé mi ò olóṣèlú kankan ò pè mí pé lọ àwọn èèyàn lè fún mi lówó pé on behalf of me lọ studio bá mi sọ̀rọ̀ nípa alágbájá, ẹnu business mi nìyẹn. So ìwọ kan tó wàá gbé business déwájú mi tó pé jọ́ mo ti ń tajà mi ò bá mi rà ń bẹ̀, o ò lè sọ pé mo ṣe gbowó lọ́wọ́ ẹnìkan mo ta ọjà mi. Bá dẹ̀ try pé o fẹ́ reply o, tó bá jáde máa jáde tán o. Ó ti yẹ kó o mọ̀ gbogbo àlá ní gbaná sóko kálukú ń fi pamọ́ ni torí ọjọ́ orí àti ìlú tá a wà. But kí nǹkan wá máa ṣẹlẹ̀ kẹ́ ti máa sáré kó gbogbo ní tíátà papọ̀, ẹ̀yin ní tíátà, ẹ̀yin tẹ́ ń jẹ ń bẹ̀, ẹ̀yin tẹ́ ń mú ń bẹ̀, ẹ̀yin tẹ́. Àìmọye onífújì nígbà òṣèlú tó kọrin fún PDP, tó kọrin fún APC, tó kọrin fún AD, tó pátì bíi mẹ́ẹ̀ẹ́dógún ló kọrin fún, ẹ̀ ní sọ tiwọn. Àìmọye onítíátà tó ń gba billions of naira, àìmọye onífíìmù àìmọye onífújì olórin tó gba billions of naira, àìmọye hip hop artist tó gba billions of naira tó lọ fi kọrin fáwọn politician, ẹ̀ ní rí tiwọn. Tagunyan lè máa ń rí, ẹ̀ kì í rí taruka. Tó tẹ́ bá tó wá fẹ́ dá fèsì ẹ̀ wá ní fèsì ẹ̀ ń tẹ́ mọ̀ pé ẹ̀yin fẹ́ tún ṣe, ẹ̀yin tẹ́yìn dá tẹ́ mọ̀ yẹn rí pia ẹ̀ ńlẹ̀ Dr. Yediwo tó ń ṣàtúnṣe èèyàn. Ẹ wá kó gbogbo onítíátà pọ̀, ẹ má máa ta ẹ ṣe rí sẹ́tà wà gbé dání nìyẹn. Tẹ́ bá fẹ́ kọ́ lọ́wọ́ pàṣẹ tí yín náà jẹ, ẹ má máa bẹnu àtẹlùsẹ̀ tiwa mọ́. Madam Saje rugele, Madam Saje kungele, Madam Saje ń kí MC, Madam kí ni ti yín bẹ̀? Tẹ́yìn náà bá ń wáyé lọ́dọ̀ MC ẹ lọ tó, ẹ lọ kí o, ẹ ka application sí. Ọ̀rọ̀ union kò papọ̀. Then no matter how tí wọ́n bá ń ṣe ìnáwó lágboolé ó máa ń kángun sẹ́nìkan jẹ nìkan lọ, ẹnìkan lè súnmọ́ra wọn, ẹnìkan bá ti wá súnmọ́ra wọn yẹn yóò mí pé kẹ́ máa dọ̀tí ara wa, ẹ̀yin gangan ibi tó rí pé ẹ̀ ṣe sẹ̀lẹ́bù ni, ẹlòmíì ń jẹun lákìtànú yín táàdẹ̀ lè sọ nípa yín torí pé àmọ̀ yín àrí yín rí àdẹ̀fẹ́ mọ̀ yín.
a fẹ́ mọ̀ yín náà bọ̀dọ̀rọ̀ bá wọn yín tẹ́ bá tẹ́ fẹ́ ṣe correction ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ́ bá fẹ́ bá onítíátà kan sọ̀rọ̀ ó jẹ́ celeb kò jẹ́ celeb ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa present ẹ̀ sáwọn àwọn onítíátà tán fi orí social media ṣẹlẹ̀ ni tán fi ń ṣe awẹ́wà tàbí tán fi ń sọ̀rọ̀ èké ìbú tán fi ń sọ̀rọ̀ àlùfànṣà ẹni tí bá ń bójú kò ti sẹ́ ó kọjú mọ́ṣẹ́ òun ṣiṣẹ́ ó di dandan tí wọ́n bá jẹ́ èèyàn mi tó bá ní sọ̀rọ̀ ìgbà kanjú láàmú rẹ̀ máa dúró tì kì í ṣe pé tó bá hùwà àbàjẹ́ o tàbí tó bá ṣe tí ò dáa o tó bá wá tún ṣe tí ò dáa ṣe tó fẹ́ gbọ́ mi ní dínà rẹ̀ pé kì í ṣe èèyàn mi mo lè má support ẹ̀ gbọ́n mi ní dínà rẹ̀ pé kì í ṣe èèyàn mi ẹni kankan bá ti wá ṣẹlẹ̀ báyìí ẹ ti tún yí bírí ẹ̀yin tẹ́ bá ń pera wa ní followers ẹ ti tún yà nìkan MC nìkan MC nìkan tó ń tíátà lẹ́ MC ni ó ń tíátà ni tó ń tíátà lẹ́ MC ni ẹbí NURT ni MC so how do you bí mo ṣe wà yín sìn kéèyàn kan pè mí ní ọ̀la ẹ̀yìn kan tí mi lè ṣiṣẹ́ fún wọ́n ti pè mí rí láìmọye ìgbà oníṣègùn ni mi mọ̀ bóyá babaláwo ni bóyá nǹkan tó oníṣègùn ni ó pè mí kí wọ́n bá wọn polo ṣé wọ́n polo ìṣègùn ni ẹni tí wọ́n bá sọ ṣe owó ẹni tí wọ́n bá sọ sólè èmi ò lè polo rẹ o yes mi lè polo ẹ̀ náà torí pé tẹ́ ẹ bá ní gbogbo nǹkan tẹ́ ẹ níyì tí sì ń ṣiṣẹ́ kò sẹ̀ ní ìdíkẹsẹ̀ lọ polówó rẹ̀ tẹ́ ẹ bá ti ṣe fún bí èèyàn méjì tó ṣiṣẹ́ tí ó sì ní repercussion wà láì tí wọ́n bá ti rí wọ́n wà gbé wọ́n pẹ̀lú mẹ́wàá fún yín ṣùgbọ́n pé mi ní wàá bọ̀ sórí social media orúkọ tí mo ti ń build the ball for past 15 years ago so àwa gangan tá a jẹ́ celebrity ẹ jẹ́ ká máa ronú lórí tá a bá kí bẹ́ẹ̀nu ẹ má jà torí nǹkan tá a fẹ́ jẹ́ ńjọ́ kan ká bá tá a fẹ́ jẹ́ fógún ọdún ìyọ̀kan ti pè mí rí tán lórí Instagram tó sẹ́ndì sticker kan sí mi flyer kan pé kí n bá wọn repost ẹ̀ wọ́n lè rìn màgbà mo ní màgbà 250 wọ́n làwọn máa san kí n send account number arákàn fún mi pé wọn ò tiẹ̀ ná kí wọ́n tiẹ̀ pa wọ́n san 230 mo wá lọ sórí page ẹ̀ nìyẹn mo rí pé àkọ́kọ́ Instagram wọn private account ló wà mi wá rí wọ́n tó wá pa comment mo wá follow link wọn pé ok mo fẹ́ mọ details wọn mi ò jábì kankan mo ń já sórí white balance ni mo wá ní ok nǹkan tẹ́ ní kí n máa ń polo yìí pé ẹ̀ ń kóyàn travel wá ṣe fún èèyàn lù kan ní country kan ẹ̀ ń ṣe kinní kan ẹni tó bá fẹ́ kàwé kó ká lọ kó ti gbá kó sàwọ̀ kí ló dé tí information yín tí ò legit lórí page yìí kí ló tẹ̀ ń pa comment wọ́n ní tó pé àwọn ò fẹ́ kí èèyàn máa disturb àwọn ẹ̀sìn ní kí n máa ń post ṣé tí n bá ń post ṣé wọn ò ní disturb yín tèmi ya wèrè ni tèmi àfi kó àwọn èèyàn àwọn followers tèmi because àwọn tó wà ní page mi náà máa rí wọn á dẹ̀ believe pé àǹtó tájà má dàn fi polówó nǹkan báyìí ó legit wọn á ní kò kàn mí pé kì í ṣe pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ pé nítorí ṣùgbọ́n gbé tó kàn kèmí ni pé kémi kan post èmi á post wọn á sáré screenshot wọn á máa forúkọ mi tajà káàkiri kì í ṣe pé bóyá torí àwọn but orúkọ mi táwọn èèyàn gbọ́ tán fi follow wọn tán fi contact wọn ṣé àwọn ẹwòye èèyàn tó máa tara mi sórí ibú torí pé tó bá ṣe pé nǹkan tán ṣe ó legit wọn nípa comment wọn nígbà káàntì wọn sí private so àwa ẹ̀yin tẹ́ ń pera yín sẹ̀lẹ́bù náà tọ́lọ́ ń pè ẹ́ ló kọ́ ní kí n tẹ́ bá fẹ́ ṣe ẹ má torí nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ má bà nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ ronú lórí nǹkan tí wọ́n bá fẹ́ fún yín lóúnjẹ ẹ ronú lórí nǹkan tẹ́ fẹ́ jẹ tí ò ní ha yín lọ́rùn kò sí tẹ́ lè ṣe náà tó lè ta yín lọ́rùn o ṣùgbọ́n àwọn kankan wà tó wà obvious tó hàn dáadáa pé no ilé poison ni ó wà poisonous ẹ má jẹ tẹ́ jẹ wà lọ́lọ́run ti parí ẹnu ayé ọlọ́run ti parí tẹ́ jẹ nínú ayé ṣé bọ́rọ̀ owó ni lọ wo fíìmù alátìká tó bá fẹ́ mọ̀ bẹ́dà ṣe ń dolówó láyé tó bá fẹ́ mọ̀ kádàrá tẹ̀dá nǹkan bí ń ṣe bí ọ̀sẹ̀ tó bá fẹ́ mọ̀ pé sábàbí dolówó wà nínú ayé tó bá fẹ́ mọ̀ pé tẹ̀ ń bá fọ́nà èrú kọ́rọ̀ jọ bo ni ó já sí tẹ̀ ń bá fọ́nà ọlá kọ́rọ̀ jọ bo ni ó já sí lọ wo fíìmù alátìká ó wà ní Yorùbá Wood 1 and 2 alátìká lọ wo lọ bá mi wo is my movie ẹ gbàgbé ìpolówó ẹ lọ wo fíìmù tó tàṣírí ayé ni so because gbogbo nǹkan táwa náà rí ni là ń kọ́tàn lé lórí ẹ lọ wo fíìmù alátìká lẹ́nìí ẹ lọ wo fíìmù alátìká go and watch Alatika today
Yorùbáwood nìkan lẹ ti lè rí 1 and 2.